Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this.
àti ìyàwó asáwọn tó 40 lẹ́yìn náà ṣe 45 àti Messi ó ti kọ́ sórí Instagram ẹ̀sùn jẹ́ Amẹ́ríkà lọ ọmọ báyọ̀ ni ó máa tọ́jú ìrètí ọ̀sán ayẹyẹ àwọn tèmi ní kòrò ìlú gbádágbádá àti ìrètí náà ìrètí ni ó bí iye ṣe ẹkú ìtọ́jú mi ní kòrò ní lọ́dọ̀ ọjọ́ sí àti ìrètí àyàfi ìṣọwọ́ kò lọ ságbára wọn lọ́wọ́ àwọn aláwọ̀ ṣe olóòwúṣọ́ ṣe bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ bí wọ́n ṣe yẹ̀yẹ́ èèyàn ti yàgò ìjọbi ṣòwò àtọ́wọ́ àbí ọ̀rọ̀ àti ìgbé ẹ̀yìn síbíọ́tì ọ̀sán bẹ́ẹ̀ ṣe ọ̀rẹ́ sí ó sínú èèyàn mẹ́sì alẹ́ yìí ọlọ́run ìlà ó jẹ́ lóògùn náà àbí láṣálẹ́ ó jẹ́ ṣálẹ́ bí ó àbí lóògùn náà ṣọlá mi bàbá wa tó ń lù kẹ̀kẹ́ ṣiṣẹ́ rẹ̀ máa jẹ́ láyé ọ̀sán. Èyí tí bẹ́ẹ̀ ṣe àìkò ìgbàgbé àwọn oṣù láyé ní aka ẹṣẹ́ ọmọ 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 tó jọ ọmọ tí àti Messi bá sọ ní máa ṣe jẹ́ nígbà tó ṣẹlẹ̀ àti Messi ló kú Ọlọ́run kò dàbí ènìyàn ìrẹ́ ènìyàn àwọn ẹgbẹ́ sasúrẹ́yìn Messi ayé wáyé bẹ́ẹ̀ lára kó wáyé ní kí ọkọ̀ ní wọ́n sọ pé wáyé láti èèyàn ìrètí ọ̀sán ayé mi yóò tó báyìí lára kó. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. Any events going on in Nigeria, Gboah TV is always the first to get there, so you just need to subscribe unless you'll be missing out. And how to subscribe, there's a circle here written Gboah TV. Click on it, you see a subscribe button, click on the subscribe button, that's all. And if any event just take place or you heard something, just go on YouTube, search for Gboah TV. You see the. And if you have a big show coming up, any event, you can call us.